Okay. Ẹ má bínú. Okay. Okay. Kí ló ń ṣẹlẹ̀? Okay, okay. Ẹ káàárọ̀ o. Ẹ káàsán. Ẹ káalẹ́. Okay. Okay. Ẹ káàárọ̀ o. Ẹ káàsán. Ẹ káalẹ́. According to the time, ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Èmi ọmọ yín náà ni o. Adé Olókun. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Happy Saturday o. Àbí happy Saturday. A kú ìsinmi èní yìí. Ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn o, ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn o. Abẹ́ ẹ̀ máa rí nǹkan tó ṣẹlẹ̀ ni. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Èní Saturday mi lọ síbi iṣẹ́. Mo tẹ̀ tí wá wò látànà wípé máa sùn dáadáa lénìí o, pé tí n bá ti jí, tí n bá ti kásùbà o, màá padà lọ sórí bẹ́ẹ̀dì o, màá tún yí ẹ̀gbẹ́ mi padà, màá sùn dìgbà tí ojú mi bá lajú báyìí, pé kí n má sùn mọ́, kì í ṣe èyí tó pé màá sẹ́ẹ̀tì aláàmù pé mo lọ síbi iṣẹ́, mo lọ síbi iṣẹ́, pé màá sùn dáadáa o. Bí mo ṣe kírun tán báyìí, bá tún padà sórí bẹ́ẹ̀dì láàárọ̀ yìí pé kí n sùn padà o, mo bá sùn, oorun yìí ò tẹ̀ tí pẹ́ lọ títí. Bí mo ṣe gbọ́ aago yẹn nìyẹn, téèyàn kan pè mí gárágá, mo tún wá gbàgbé kí n fi fóònù mi sí silent. Bó ṣe jẹ́ ọ̀rẹ́ mi kan láti Nàìjíríà nìyẹn, bó ṣe pè mí nìyẹn. Ló bá sọ pé ẹ mú ro pé ẹ máa rí táìtù mi tí mo fi ṣe táìtù mi lẹ́ni yìí, òun lọ̀rọ̀ tí mo fẹ́ sọ dálé lórí. Bó ṣe pè mí nìyẹn, àyà mi ti já pé ká ló pè mí. Mo bá gbé fóònù, mo bá wò báyìí pé ó mà ṣọwọ́ àárọ̀ òun. Ló bá ní àṣírí ọ̀gá ẹ ti tú, àṣírí ọ̀gá ẹ ti tú. Wo màá sẹ́ẹ̀dì fídíò kan sí ẹ ní ìsìn pẹ̀lú fọ́tò kan, màá sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ ní ìsìn. Àṣírí ọ̀gá ẹ ti tú. Mo wò pé ẹni tó ń pè mí yìí, mo tún wojú fóònù mi dáadáa pé àbó ṣe mistake ni, pé bóyá èmi kọ́ ló fẹ́ pè o, pé èwo ni àṣírí ọ̀gá ẹ ti tú. Mi ò gbé ní Nàìjíríà, mi ò ṣiṣẹ́ Nàìjíríà débi pé o máa sọ pé àṣírí ọ̀gá mi ti tú. Ìwọ tó dẹ̀ pè mí yìí náà, òun ṣe kì í ṣe ìlú òyìnbó ló wà débi tí mo máa sọ pé o mọ ọ̀gá mi, Nàìjíríà ló wà. Wípé kí ló wá fẹ́ fa àṣírí ọ̀gá mi tó tú. Mo rò wípé bóyá ó ṣe mistake ni, wípé bóyá ó ṣe mistake ni, ẹ má bínú. Wípé bóyá ó ṣe mistake ni, pé bóyá èmi kọ́ ni ó fẹ́ pè. N bá ní àṣírí ọ̀gá ẹ ti tú. N bá dá padà fún pé àbáṣírí ọkọ ẹ ló tú. Mo sọ bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ mi yẹn pé àbí ó fẹ́ sọ pé àṣírí ọkọ ẹ tú, because o sí nílùú òyìnbó, o ṣe o mọ̀gá mi nílùú òyìnbó mo bá ṣiṣẹ́, báwo ló ṣe wá sọ pé àṣírí ọ̀gá ẹ ti tú. Èmi bá dá padà fún pé kó tiẹ̀ yé mi, torí ẹ̀ mọ̀ pé ojú oorun ló ti jí mi, pé àbáṣírí ọkọ ẹ tú, torí kò yé mi. Ó bá bínú pé kí ni mo mean, mo ṣe lè sọ pé àṣírí ọkọ òun tú, kìíní kan ṣe kìíní kan. Mo ní kí ni wọn náà mean, mo ṣe lè sọ pé àṣírí ọ̀gá mi tú. Ìlú òyìnbó mo ti ṣiṣẹ́, òyìnbó mo bá ṣiṣẹ́, o dẹ̀ sí ìlú òyìnbó, Nàìjíríà ló wà, mo ṣe lè sọ pé àṣírí ọ̀gá mi tú. Ló bá sọ pé ọ̀gá ẹ ni Yorùbá nation, àṣírí ọ̀gá ẹ Sunday Igboho àṣírí ẹ̀ tú. Mo náà mọ àlè nìyẹn, ó jẹ́ má fi ẹnu kọ. Àṣírí ọ̀gá ẹ wo ló tú, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Wo fọ́tò wo WhatsApp ẹ, mo ti sẹ́ndì fídíò kan sí ẹ, pẹ̀lú fọ́tò, mo sẹ́ndì ẹ̀ sí ẹ. Wá máa pe Yorùbá nation, ọ̀gá ẹ̀ kíní kan ṣe kíní kan, ìgbàṣàwò ọ̀gá ẹ̀ yẹn wò ó. Mo ní kí ló dé, mò ń sùn lọ́wọ́ ní, sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Tá bá ti sọ̀rọ̀ tán, wo fóònù ẹ, wo wàá rí nǹkan tí mo sẹ́ndì sí ẹ, kíní kan ṣe kíní kan. Ẹ bá ní Yorùbá nation níbo láyé, àwọn oníyà, níbo láyé Yorùbá nation bó. Anyway, so ngbà tó aṣáwà ń sọ̀rọ̀ lọ́ṣá, ó ní wọ́n ti release ọ̀gá yín. Òun tún wá ń gbọ́ pé wọ́n ní ọ̀gá yín sọ pé wọ́n release àkáǹtì òun. Mo ní wá mi báyìí, má jẹ́ kí n fún ẹ ní èpè láàárọ̀ yìí o, má jẹ́ kí n fún ẹ ní èpè gidi gan láàárọ̀ yìí. Ṣó yá wèrè ni, àbí èwo ni ọ̀rọ̀ wọn ti release ọ̀gá yín. Wọ́n á sọ pé
kí ni ti tiẹ̀ pẹ̀lú ọ̀gá mi tó bá ń sọ pé kán release account ẹ̀, kí ni ti tiẹ̀? wàhálà ti tiẹ̀ ṣe wá tó yìí wọ́n sọ pé kí ló tó ṣe máa release account ẹ̀ pé torí ibi tówó gbà wá ló gbà lọ, bóyá sọ nìyẹn pé ibi tówó gbà wá ló gbà lọ, ṣebí politician ni àwọn politician náà dẹ̀ ló seize owó ẹ̀ wọ́n ti gba owó ẹ̀ lọ. Kí ni yẹn bá bí mi nínú, mo ní ó ya wèrè o, mo ní kí ni ti tiẹ̀? Mo ní sórí àṣírí ọkọ ẹ̀ tó sọ pé ó tú yẹn náà, àṣírí ọkọ ẹ̀ ò dẹ̀ ní bò mọ́ Ọlọ́run, torí mi ẹ mọ̀ ojú oorun ló tiẹ̀ bá mi. Mo ní àṣírí ọkọ ẹ̀ tó sọ pé ó tú yẹn náà, àṣírí ọkọ ẹ̀ ò dẹ̀ ní bò mọ́. Bá pa fóònù mọ́ létí, ó pè mí padà, mi tẹ̀ tí wá fi fóònù mi sí silent, mo ti yẹ̀gbẹ́ padà. Mo ní kí n sùn lọ, but mi ò lè sùn, kí ni yẹn ń bí mi nínú pé ìwọ Ọlọ́run, àwọn èèyàn ṣe wá ya wèrè báyìí. À ń gbẹdìyẹ lọ́wọ́ ọkú, ó ní wọn ò jẹ́ kóhun rákìtàn, lọ jẹ láàárọ̀ kùtùkùtù. Olórí burúkú mà làwọn ọmọ Yorùbá mi o, àwọn ọmọ Yorùbá mi ò mà ṣe é gbèjà o, máa dá ẹ̀yin Yorùbá o. Àwọn tó sọ pé Yorùbá ò ṣe é gbèjà, Ọlọ́run mo sì máa ń ro kíní yẹn, torí pé òní òfìfẹ́ dìídì sọ báyìí ní online ní pé Yorùbá ò ṣe é gbèjà, wípé àṣé òótọ́ ni wọ́n ń sọ tọ́ ní Yorùbá ò ṣe é gbèjà, ọdún kì í ṣe gbogbo Yorùbá náà o. Kíní yẹn bí mi nínú gidi gan. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ tí mo fẹ́ sọ lénìí ni wípé ọ̀rọ̀ kan tó sọ yẹn, tó sọ wípé ibi tówó gbà wá lówó gbà lọ, wípé wọn ò ní release account ẹ̀. Kò yí ẹ̀yin èèyàn ní o, Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́, kò yí ẹ̀yin èèyàn pé àdìtú lọ̀rọ̀ Ọlọ́run wà láìtàláì wọ́n bí láì làzíláwà. Àdìtú lọ̀rọ̀ Ọlọ́run, èèyàn ò lè tú di ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ ṣe é gbèjà, torí ẹ̀ mo ṣe máa ń wo àwọn ọmọ àlè Fúlàní yẹn tó máa ń sọ pé ó bú Ṣìlámù, ó ń bú Muhammed, wọ́n wá ń gbèjà. Irú bó ṣe sọ pé Deborah ní ọmọ tọ́lọ sọ̀kò pa ní nọ́ọ̀tì yẹn, tó sọ pé ó ń bú wọn, tàbí àwọn terrorist tọ́lọ sọ pé ó gbọ́dọ̀ di mùsùlùmí, wípé ó gbọ́dọ̀ di mùsùlùmí. Welcome, thank you, welcome. Wípé ó gbọ́dọ̀ di mùsùlùmí. Ọlọ́run ò ṣe é gbèjà, àdìtú lọ̀rọ̀ Ọlọ́run, kò sẹ́ni tó mọ bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ẹ jẹ́ máa sọ story kan fún yín o, kí mo kọ́kọ́ fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ yìí ni, máa sọ story kan fún yín tẹ́ máa fi mọ̀ yín pé ọ̀rọ̀ Ọlọ́run ò ṣe é gbèjà. Ọlọ́run adùn ṣe bí ohun tọ́lọ́run náwó sí, aṣòro ṣe bí ohun tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò dẹ̀ ń sọ̀rọ̀ kó má ṣẹ, kó má mú ṣẹ. Kò dẹ̀ sí ewé kan tó máa jábọ́ lára igi tọ́lọ́run ò ní mọ̀ sí. Gbogbo ohun tó bá dẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé yìí, ń dáadáa ni ká gbàdúrà pé kó máa ṣẹlẹ̀ sí wa ni. Ọlọ́run mọ̀ sí. Bẹ́ẹ̀ ni kò sí ewé kan tó jábọ́ lára igi báyìí tọ́lọ́run ò mọ̀ sí. Gbogbo tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé Ọlọ́run mọ̀ sí. Ká kàn máa gbàdúrà wípé kí aburú má ṣẹlẹ̀ sí wa, kó má ṣẹlẹ̀ sọ́mọ wa, kó má ṣẹlẹ̀ sọ́kọ wa, kó má ṣẹlẹ̀ sẹ́bí wa. Ẹni tí ń burúkú máa wá kàn tó máa kàn wá, kọ́lọ́run má jẹ́ kó kàn nítàn. Ohun tá máa gbàdúrà nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí nígbà tó wá sọ pé ó ṣàn sọ̀rọ̀ bíi pé bóyá kí ló tún fẹ́ kó ẹ̀ṣẹ̀ start afresh, pé kí ló àkáǹtì ẹ̀ wo ló sọ pé kán release kìíní kan ṣe kìíní kan. Kò wá yí ẹ̀yin èèyàn ni, torí pé mo mọ̀ pé ó lè máa wà ní máìdì ẹ̀yin ẹlòmíì bẹ́ẹ̀ yẹn wípé àkáǹtì ẹ̀ wo ló fẹ́ release kìíní kan ṣe kìíní kan, pé ṣe bí owó ó ní ṣe bí owó politics ni, ṣe bí inú politics ni ọ̀gá yín, ó tún ti padà sí di politics ẹ̀, wípé owó politics ni. Kò wá yí ẹ̀yin èèyàn ni wípé ṣé rí ẹ̀dẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run, àdìtú dẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Okay, mo gbọ́ story kan, ẹ mọ̀ pé ọ̀rọ̀ òkèrè tí ò bá lé kan ó máa dín kan ni. Àbúrò mi Ṣakira sí ṣe káàbọ̀. Àwọn ọmọ mi ń kọ́ ṣe dáadáa lọ́wọ́ ẹ̀kújọ́ mẹ́ta. Ọ̀rọ̀ òkèrè tí ò bá lé kan ó máa dín kan ni. So even ọ̀rọ̀ yìí story tí mo gbọ́, kí ṣe Sunday Adéníyì Adéyẹmọ gbogbo Ṣòwò Babádámì, ẹkùn ọkọ Buhari, ẹkùn ọkọ Fúlàní. Bẹ́ẹ̀ ni kó tó di pé wọ́n join Yorùbá Nation ni mo ti gbọ́ story yẹn. Bẹ́ẹ̀ ni kí wọ́n tó máa ṣe Yorùbá Nation ni mo ti gbọ́ story yẹn. So mo gbọ́ ikán sọ pé bí mo ṣe sọ náà pé ọ̀rọ̀ òkèrè tí ò bá lé kan ó máa dín kan ni. Wọ́n sọ pé bí ṣe Sunday Igboho ṣe join, kò sẹ́ni tó lè mọ̀rọ̀ sọ bí ọlọ́rọ̀ o, ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe gbọ́ tó dẹ̀ jẹ́ pé ó lè dín ó lè lè, but bẹ́ẹ̀ mi ṣe gbọ́ kì í ṣáà sọ bí mo ṣe gbọ́rọ̀ yẹn. Ohun tó mú ṣe Sunday Igboho join politics ni wípé wọ́n sọ pé nígbà yẹn pé ó dàbí pé ní ilé epo wọ́n fẹ́ lọ ra epo, ìgbà yẹn ni scarcity of fuel, tí epo máa ń wọ́n gan. So àwọn èèyàn wá tò sílé epo gan, èrò pọ̀ nílé epo. So ṣe Sunday Igboho náà wà bẹ́ẹ̀ nílé epo. Wọ́n sọ pé bí àwọn security governor kan ṣá,
wọ́n ṣe mọ bí wọ́n ṣe máa ń fẹ́ oppress èèyàn ní Nàìjíríà tó máa ń fẹ́ lo power wípé especially tó bá ti wà nínú uniform yẹn tó máa fẹ́ máa harass èèyàn tó máa fẹ́ máa bully èèyàn pé ẹ mọ̀ pẹ̀lú uniform wọn yẹn so àwọn tó ti wá tò láti dájí tó ti tò wọ́n fẹ́ re epo tí ẹ̀yin tẹ wá jẹ́ uniform man tẹkàn wá débẹ̀ tẹ wá fẹ́ ṣe gìrìgìrì pé ẹ fẹ́ ra epo ṣe understand pé ẹ mọ̀ pé yíyí kí ẹ kó lọ́nà kíní kan fẹ́ re epo ṣe lè mọ̀ pé Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ó kọ̀ rẹ́ jẹ èèyàn tí ò láìkì shitting ni so bí àwọn ọlọ́pàá yẹn ṣe débẹ̀ báyìí tó ti tó lọ láti dájẹ́ lómi ẹ̀ ti jí débẹ̀ tó ti ń rò tán tí ìṣílé epo tó ti rò pé àwọn fẹ́ re epo tí ẹ̀yin wá débẹ̀ ẹ̀yin kan wá débẹ̀ tẹ wá ń ṣe gidigidi pé fẹ́ re epo wọ́n ní bí Chief Sunday Igboho ṣe sọ pé kí ni ẹ lọ tò sẹ́yìn ó máa kàn yín kó ó máa pè yín kò tí kàn yín ẹ mọ̀ wọn ò rò wípé ti uniform ẹ̀ dẹ̀ mọ̀ pé tó bá ti náyà táyà kí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan kan abẹ́ ya wèrè ni kò fẹ́ mọ̀ bóyá bóyá o jẹ́ àmì bóyá o jẹ́ kinní kan bóyá o jẹ́ ọ̀hún kí ẹ pé and it's true inú ìlú yìí ó máa kíw ni ẹ máa kíw ni nà báwo ni ẹni tó máa wà lẹ́yìn tó ṣe máa fẹ́ bọ́ síwájú torí pé ó jẹ́ Nàìjíríà náà lọ sí oppress wa bẹ́ẹ̀ yẹn tó ló jẹ́ uniform man ẹ máa tò ní ẹ láyé lẹ́tò so ẹni Chief Sunday Igboho wàá gbà pé bóyá kí àwọn security yẹn bóyá ọlọ́pàá náà wà nínú wọn kan lọ ra epo nígbà táwọn èèyàn tó síbẹ̀ ó dàbíi pé wọ́n wá sọ allegedly ní bẹ́ẹ̀ mi ṣe gbọ́ story yẹn bíi pé bóyá ẹ mọ̀ àwọn òdẹ ní fẹ́ gbọ́ uniform man òdẹ ní fẹ́ wò pé ìwọ ta leléyìí àwọn fẹ́ repo Chief Sunday Igboho sọ pé láyé ìwọ náà ò lè repo kinní kan ò lè ṣe kinní kan so ó dàbí pé bóyá ó sọ allegedly mi mọ̀ ọ̀rọ̀ òkèrè mo sọ pé ọ̀rọ̀ òkèrè tí ó bá lẹ́kàn á dín kan wọ́n ní bó ṣe yìnbọn nìyẹn bó ṣe yìnbọn fún Chief Sunday Igboho nìyẹn wọ́n á sọ pé ìbọn yẹn ò dùn ṣe wọ́n understand àwọn pé ta lélẹ̀ táwọn yìnbọn fún tí ò dùn wọ́n tún wá yìnbọn yẹn ṣá ìbọn yẹn ò dùn Chief Sunday Igboho ṣàbà wọn fa wàhálà níjọ́ yẹn ṣá débi pé kinní kan ìgbà ṣàwò ó dàbí pé bí àwọn security governor ìgbà yóò dàbí pọ́n ní àwọn security bí a ṣe lamadation bí nǹkan ni governor Ọ̀yọ́ state nígbà yẹn ṣá ti gbàgbé ṣé ta ló mọ story yẹn ṣá ó dàbí pé lamadation náà ni governor gbà yẹn ṣá ó dàbí pé bí àwọn èmi ò mọ̀ ẹ ṣá máa fọkàn bá mi lọ ṣá so ọwọ́ ní bí àwọn security yẹn bó ṣe dé ọ̀dọ̀ governor padà nìyẹn wọ́n bá sọ̀rọ̀ Chief Sunday Igboho pé àárín ọmọ ṣáńkó kan wà lárí bẹ́ẹ̀ tó sọ pé káwọn máa ra epo kinní kan ṣe kinní kan àwọn tí ẹ̀yìn ìbọn fún ìbọn òràn kinní kan ṣe kinní kan gbàṣàwò ṣẹ̀dẹ̀ mọ̀ bí governor yẹn ṣe ní interest yẹn pé níbàdàn tí a yìí àwọn ọmọ kan ń challenge yín pẹ̀lú uniform lọ́rùn yín ó yá ẹ lọ gbọ́mọ òun wá fún mi ẹ lọ gbé wá fún mi so wọ́n ní bó ṣe gbé Chief Sunday Igboho débẹ̀ nìyẹn so nígbà tí Chief Sunday Igboho débẹ̀ ẹ̀rẹ̀ mọ̀ páwọn olóṣèlú jàǹbá orí wọn agbárí wọn máa ń calculate ni wọ́n máa ń tètè think outside the box pé irinṣẹ́ leléyìí báwo ti tiẹ̀ ṣe jẹ́ ọ̀nà yìnbọn fún ẹ pé bọ̀ ọ̀ràn ẹ kinní kan ṣe kinní kan so bó ṣe bá Chief Sunday Igboho sọ̀rọ̀ nìyẹn pé ẹ̀dẹ̀ mọ̀ pé olóṣèlú náà iṣẹ́ wọn ò mọ́ náà àwọn iṣẹ́ wọn ò mọ́ náà pé ìwọ ọmọ àgbà ni ìwọ ti bá gbàjẹ́ ọdẹ ní bá gbọ́ ọmọdé tó bá mọwọ́ wẹ̀ á bá gbàjẹ́ ìwọ ti bá gbàjẹ́ ó dáa wá bìbà á fún ẹ níṣẹ́ bí Chief Sunday Igboho bí wọ́n ṣe security lẹ́yìn gọ́vnà yẹn nìyẹn gọ́vnà Ọ̀yọ́ state ńgbà yẹn nìyẹn nǹkan tí wọ́n á fẹ́ fàyọ ni wípé ṣe rí tí Ọlọ́run bá ti kọ kádàrá yàn wípé ẹni yìí máa ní láárí nílé ayé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látòkè wá sọ yìí pé mo gbé owó fún ẹ tàbó máa ní láárí èèyàn ló máa rán sí èèyàn tó bá dẹ̀ sọ pé èèyàn máa ṣoríire nílé ayé bákan náà lèèyàn ṣe máa pàdé aláàánú torí ẹ̀ ló jẹ́ ká máa gbàdúrà yìí pé gbogbo ibi tí a bá ti máa ṣe oríire kẹsẹ̀ wa má ṣàláì débẹ̀ gbogbo ibi tí orí wa bá ti máa ṣe oríire kí ẹsẹ̀ wa kó má ṣàláì débẹ̀ bẹ́ẹ̀ ni ká máa gbàdúrà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ torí pé èèyàn mọ ibi tí èèyàn ti máa kún orí ẹ̀ tó ti máa kún aláàánú ẹ̀ torí pé tó bá sọ pé ó máa ní owó lọ́wọ́ kó wá sùn sílé kó wá rò bí pé bóyá Ọlọ́run gan tó fẹ́ ṣàánú ó máa gbé owó wá báyẹn kò possible bẹ́ẹ̀ ni so Chief Sunday Igboho dèkèlé lẹ́yìn tí ó dẹ̀ ti ń ṣiṣẹ́ pẹ̀lú gọ́vnà ó ń ṣiṣẹ́ ẹ̀ ní Babangida ló sọ pé use what you have to get what you want bẹ́ẹ̀ ni eléyìí ò ṣe pé bóyá politician ni ṣe bí lára àwọn tó ń kó politician jẹ ni ibi tó gbà wá náà ló gbà lọ ó ṣiṣẹ́ ẹ̀ ní just like pé ẹni tó ń lọ sọ́jà ẹni tí ó bá bá mi tí ó bá gbọ́ nǹkan tí mò ń sọ yìí ó ní nǹkan tó bá débẹ̀ o ọ̀rẹ́ mi kan tó pè mí ni ọ̀rọ̀ ẹni mò ń sọ̀rọ̀ ó dẹ̀ sì níbi tí mò ń lọ o so ó ń ṣiṣẹ́ ni ó dẹ̀ ń gba owó ẹ̀ bẹ́ẹ̀ ni àtẹ́lẹ̀ owó òtàn jẹ iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe torí pé just like bí irú ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ náà ní tẹ̀ ń lọ sọ́jà ẹ lọ sọ́jà láti sọ pé kẹ́ tajà kẹ́ jèrè ni
ẹgbẹ́ oníbàdẹ̀ ti tajà ó gbọ́dọ̀ jèrè ni. Ẹni tó ń lọ sọ́fíìsì náà tó ń ṣiṣẹ́ ìjọba ó ti mọ̀ pé tó bá di parí oṣù ó máa gba owó ẹ̀ ni. So iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe. Sunday Igboho yàtọ̀ sáwọn tó wà l'Abuja tó jẹ́ pé wọ́n ń fi báírò wọ́n fi ń kó owó jẹ ni, wọ́n ń jẹ nínú owó wa. Owó Chief Sunday Igboho, owó oògùn Chief Sunday Igboho, owó iṣẹ́ tó ṣe ni. Fine, ó gbólóṣèlú ṣiṣẹ́ ọ̀tọ̀ owó iṣẹ́ tó ń ṣe ni. Torí iṣẹ́ security tó ń ṣe yẹn gan ó dangerous, ó risky. Ẹni tí ò bá jẹun kánú tí ò bá nífọ̀n lè kọ́nà kò lè tẹ̀lé olóṣèlú, torí pé gbogbo wa òṣì táwọn olóṣèlú bá wù yẹn gbogbo pátápátá ìwórí burúkú gbogbo tó ti tojú bọ̀ yẹn ọmọ máa lépa ẹ̀mí wọn náà. So wọ́n tó bá jẹ́ security wọn ìwọ gan ló gbọ́dọ̀ dúró tán, torí pé tí aburú bá ń bọ̀ Ọlọ́run má jẹ́ àwọn security yẹn ló máa kọ́ bà. Ẹ̀yin ẹ worú Apostle Sulaiman about 3 years ago ṣe pé àwọn tó ń ṣọ́ àwọn security tó ń ṣọ́ Apostle Sulaiman, àwọn ọlọ́pàá gan pàápàá tó ń ṣọ́ àti àwọn èèyàn tó ń ṣọ́ Apostle Sulaiman nígbà tó fẹ́ pa Apostle Sulaiman, ṣé bí gbogbo àwọn ọlọ́pàá yẹn ló kú tó ń tẹ̀lé Apostle Sulaiman, àwọn kan tó fẹ́ pa ṣé bí ṣe Apostle Sulaiman ló fẹ́ pa kó tó jẹ́ pé Ọlọ́run má jẹ́ àgbà kú ní kúkú, kó tó jẹ́ pé Apostle Sulaiman ni àwọn security tó ń tẹ̀lé Apostle Sulaiman nìbọn yẹn bà. Ṣé mọ̀ àwọn yẹn ò bí àwọn ọ̀ràn tí gbé báíbù wọn dání, torí pé Apostle Sulaiman gbà yẹn báíbù tó gbé dání yẹn báíbù tó fi sínú àpò òun ni ó save wọn. Mo rí báíbù yẹn jọ yẹn bíbélì mi ni mo gbójúlé, òfin Mósè ni mo tẹ̀lé, báíbù yẹn ló save wọn. Ẹ máa tanra yín ẹ máa tanra yín. Wọ́n fẹ́ yìnbọn fún yàn ìbọn òbó nítọ̀hún ó wà lọ́ba gbogbo àwọn security gbogbo àwọn ọlọ́pàá tó tẹ̀lé Ọlọ́run má jẹ́ àgbà kú ní kúkú. Bẹ́ẹ̀ ni so iṣẹ́ security iṣẹ́ tó dangerous ni, tó jẹ́ pé owó gan gbọ́dọ̀ dúró ti Ọlọ́run ni, tó jẹ́ pé ìbọn ò ní bá ẹ̀, torí pé wọ́n ní ẹni tó ń tọ́jú aláàárẹ̀ òun gangan láláàárẹ̀. Ìwọ tó ń tẹ̀lé àwọn olóṣèlú tó ń tẹ̀lé àwọn olówó yẹn ó mọ bí tó ti tojú bọ̀, ó mọ business tó ti ṣe, ó mọ dí tó ti bá àwọn èèyàn ṣe débi wípé ọmọ máa lépa ẹ̀mí wọn. So nǹkan bàjẹ́ pé wọ́n ló máa fi orí gba ikú oníkúkú. So Chief Sunday Igboho náà tó dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú gọ́vnà yẹn nígbà yẹn lọ́hùn, so wọ́n ń ṣiṣẹ́ owó wọn ni, iṣẹ́ tó mọ́ ló ń ṣe. Torí Chief Sunday Igboho tèmi mọ̀ kò ń ṣe ẹni tó máa ń mú kan mọ́kan, kò ń ṣe olójú kòkòrò, kò ń ṣe olè, iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ jẹ. So kò ń ṣe ẹni tí nǹkan ò kí ń tẹ́ lọ́rùn, nǹkan ẹ̀ tẹ́ lọ́rùn. So Ọlọ́run tó dẹ̀ ti wá kọ́ pé orí owó lórí ẹ̀, orí tó máa lówó ni. So bákan náà lèèyàn ṣe máa pàdé aláàánú, gbogbo ibi tá bá ti máa ṣoríire kẹ́sì wa máa ṣàlàyé dé bẹ́ẹ̀ ni. So bí tìyẹn ṣe jẹ́ nìyẹn, iṣẹ́ ọwọ́ ọ̀lẹ òun ni ọ̀lẹ ń jẹ. So ìjọba tó jẹ́ ní owó ẹ̀ ni, owó ògùn ẹ̀ ni, ó dẹ̀ máa fún ní agbára Ọlọ́run. So ìyẹn lọ bẹ́ẹ̀. Àwọn kan tó wá ń sọ pé ó ti jọyàn olóṣèlú, ó kẹ́ jẹ́ kí n fi fídíò ìgbà tí so kí n máa sọ̀rọ̀ mi lọ. Ìgbà tí ó ṣàdàbí pé bóyá ìgbà tó finish pẹ̀lú ṣe Lamade Shina ni gọ́vnà ìgbà yẹn ṣá, ìgbà tó finish. So ìgbà tó dẹ̀ ṣe dáadáa tó jẹ́ pé olóòótọ́ èèyàn, ó dẹ̀ transfer wọn fún king kábíyèsí ọba Rasheed Ládọjà. Wọ́n ti jẹ́ pé olóòótọ́ ni, wọ́n dẹ̀ fún wọn ní good recommendation, wọ́n dẹ̀ bá gọ́vnà Rasheed Ládọjà wọ́n dẹ̀ bá wọn náà ṣiṣẹ́. So wọ́n dẹ̀ ṣe tòótọ́, wọ́n ṣe dáadáa sí gbogbo àwọn tó ń bá ṣiṣẹ́. Wọ́n dẹ̀ rí owó wọn bẹ̀. Ẹni bá ń ṣòwò gbọ́dọ̀ jèrè ni, ibi tó ti léèyàn ti ń ṣe lèèyàn ti ń jẹ. So iṣẹ́ owó wọn lọ jẹ, iṣẹ́ owó wọn iṣẹ́ tó ń ṣe lọ gba owó ẹ̀. So eléyìí pé olóṣèlú ni ó bá politician ṣiṣẹ́, ìyẹn ò káyé. Ọlọ́run ti kọ́ wípé orí olówó ni. So bákan náà dẹ̀ ló ṣe rí owó ẹ̀. So iṣẹ́ owó ẹ̀ ló jẹ, kò ṣiṣẹ́, kò yíwèé, kò bá ojókòó lásán rọ̀ọ̀kì, kò yíwèé. So iṣẹ́ owó ẹ̀ ló jẹ, iṣẹ́ tó ṣe ló gba owó ẹ̀. Bí Babangida ṣe sọ pé use what you have to get what you want. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó fún ní agbára látọ̀run wá, agbára yẹn náà dẹ̀ ló fi Ọlọ́run fún tó fi ń defend àwọn tí tó ń ṣe security pẹ̀lú. So ìyẹn lọ bẹ́ẹ̀. Ó tún wá send fídíò kan sí mi. So mo wá rí picture yìí ní ọ̀dọ̀ sister mi Àṣàkẹ́ TV ni mo ti rí nígbà tí wọ́n bá king governor kò ọba Rasheed Ládọjà nígbà tó ń bá wọn ṣiṣẹ́. Àwọn nìyẹn máa rí wọn wọ́n fi arrow red sí Chief Sunday Igboho nìyẹn. Ẹ rí wọn nọ́mbà wo ló ṣó yìí torí Ọlọ́run. So nígbà tí ẹ máa rí bí àwọn tí ò tí rí ọ̀dọ̀ sister mi Àṣàkẹ́ TV mo ti rí, ẹ máa rí wọn. Ẹ rí Chief Sunday Igboho nìyẹn. Báwo ni àwọn ní red kìíní wà lórí wọn yẹn, ṣe rí wọn. Àwọn nìyẹn ọba Rasheed Ládọjà, àwọn ni wọ́n wà wájú yẹn, Chief Sunday Igboho ló wà lẹ́yìn yẹn. Ẹ máa rí, ṣe ti rí. Ẹ jẹ́ fi wọn lé náà. Chief Sunday Igboho ló wà lẹ́yìn yẹn nígbà tí wọ́n bá ọba Rasheed Ládọjà. Ọba Rasheed Ládọjà tí wọ́n wá lọ bá, àwọn ni wọ́n wá lọ bá bàbá Tinubu. Ṣé tí wọn ò bá ṣe dáadáa,
ṣé tó bá yẹ kó jalè ni àbọ̀ ṣojú kòkòrò àbọ̀ ṣe nǹkan tí ò dáa ni ṣọ́ba Rasheed tó rẹ̀ lọ́sẹ̀ pé máa ṣe dáadáa gbogbo kíbi tẹ́ bá ti wà ẹ ṣe dáadáa ibi tẹ́ bá ti lè ṣe dáadáa ẹ kúkú má ṣe nǹkan kan bẹ́ẹ̀ so torí pé wọ́n ṣe dáadáa lọ́ṣẹ̀ lè lọ bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ bàbá Tinubu bàbá Jaga ìyẹn lọ bẹ́ẹ̀ ó tún wá sẹ́ni fídíò kan sí ìyẹn náà wà bẹ́ẹ̀ pé ṣó tán ó ti join AP ó ti join politician ó ti join politics ó ti join politics Yorùbá nation mo ti sọ fún yín pé Yorùbá nation ni ò lè ṣe é ṣe ọ̀gá yín ló ti join politics yẹn ọ̀gá yín ló ti join politics ó ti yọ yín sílẹ̀ kíní kan ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá ń rò bẹ́ẹ̀ ẹ ti ya wèrè Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ó ní láti gbé yín lọ sí Yaba apá ọ̀tún kí ni ilé ayé gbogbo yín pẹ̀lú Sunday Igboho pé join politics ṣó bá wa sign agreement ní pé òun gbọ́dọ̀ ṣe Yorùbá nation ni àbí àkọ́kọ́ náà kì í ṣe Yorùbá nation ló fi bẹ̀rẹ̀ security ló fi bẹ̀rẹ̀ wípé ẹ má pààrọ̀ mi ẹ má pààrọ̀ mi ẹ má pààrọ̀ mi mọ́ ẹ má pààrọ̀ mi nígbà tí wọn ò dẹ̀gbọ́n ló fi di pé ọ̀rọ̀ Yorùbá nation ó ṣẹlẹ̀ fine gbogbo adẹ̀ ní interest torí pé à ń ṣe Nàìjíríà ti expire a fẹ́ kúrò di ọ̀túnla tí máa fi kú Yorùbá nation náà ni mo ṣe máa wà lórí ni èmi sì máa ṣe torí pé lókè mi pẹ̀lú politics so Chief Sunday Igboho sọ pé òun fẹ́ ṣe politics tó bá tiẹ̀ wá sọ pé òun fẹ́ ṣe politics kí wá ní problem àwọn èèyàn ṣé dandan ni kó jẹ́ pé Chief Sunday Igboho ni ẹ̀yin Yorùbá tó jẹ́ pé not all of you but àwọn kan nínú àwọn Yorùbá tó jẹ́ pé múre ìkà ní ibi lẹ fi sùn tó bá jẹ́ pé ńgbà tí Chief Sunday Igboho tí bàbá òṣì bàbá tó ti jẹrà nínú sáré yẹn Buhari tó wáyé pé ńgbà tó ti rányàn wípé kọ́ lọ pa Chief Sunday Igboho mọ́lé tó ti rí ọ̀tá ẹ̀ pa ni á ti máa gbàgbé ń pa wọn gbogbo pátápátá láti máa gbàgbé ń pa Chief Sunday Igboho Ọlọ́run wá ṣe ó escape ó lọ sí Kútọ̀nù ó wà ní Kútọ̀nù ó tún wá tún fẹ́ gbé wálé bó ṣe ṣe Nnamdi Kanu tó jẹ́ pé orí ìyá wọn àtòrí bàbá wọn ẹlẹ́dàá ti tiwọn náà kò gbàbọ̀dè kò jẹ́ kó rí wọn gbé wálé ó wá lò ọdún mẹ́rin lẹ́yìn odi ọdún mẹ́rin tó lò lẹ́yìn odi yẹn gbogbo àwọn tó ń ṣe yàmàyàmà yìí pé ṣó ti join politics ni ṣó ti ṣe kinní kan ni ṣó ti ṣe gbá ni ó ti fi wá sílẹ̀ nínú Yorùbá nation gbogbo wọn ìmí inú wọn kò fi dọ́kan pé rí pé ṣe wà ókè o ṣe ń jẹun ṣe ń mú o gbogbo wọn ló ń báyàwó wọn sùn lé o gbogbo wọn lọkọ wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ọkọ wọn tọ́jọ́ ń sùn lé o wọn ò sọ yí pé báwo ni ọ̀rọ̀ Chief Sunday Igboho kò sí èyí tó sọ yí pé ẹ send account number yín kí n fún yín lówó àbí mo ti ní kó gbé gàrí wá fún yín ní Kútọ̀nù àbí ráìsì wá ní Kútọ̀nù o kò sí èyí tó sọ bẹ́ẹ̀ ò ṣe dandan ni kó jẹ́ pé Chief Sunday Igboho ni ṣé dandan ni kábọ̀ sórí kò sẹ́pọ̀ òun ṣe Yorùbá nation mọ́ ẹ̀dẹ̀ wa ń pariwo ó ti lọ join politics ó ti ṣe kinní kan and so fucking what tó bá join politics nǹkan ṣé dandan ni kó jẹ́ pé Chief Sunday Igboho ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó ní rẹ́sẹ̀ ẹ wò ó Chief Sunday Igboho ti là wá lójú torí pé Chief Sunday Igboho ó ti ṣe ohun tọmọkùnrin ṣe ó ti ṣe ohun tí àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tí wọn lè ṣe fún wa ó ti ṣe fún wa àtàwọn àti ṣe ẹwọn Professor Banji Akintoye àwọn ló là wá lójú tí ó bá ṣe Chief Sunday Igboho ẹ mọ ìlàjì ẹ̀yin Yorùbá ní Fúlàní ti máa pa tán Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ wọn á ti pa yín tán torí pé orúkọ kan tí Yorùbá àti àwọn Fúlàní tó ń gbọ́ nìyẹn tí tó ń ṣe gìnìgìnì lára wọn tó bá tiẹ̀ jẹ́ pé yẹn kan náà ní ká wò mọ́ wọn lára ẹ wá ń ṣe ní yamayama ẹ ṣe dandan ni kó jẹ́ pé òun ló máa gba Yorùbá nation fún wa ni òun ló máa gbà ṣùgbọ́n tó ní rèé sí ẹ̀ bá pọ̀ tó bá lóun òfin gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ ò ní parun ṣé dandan ni tẹ́wá ń ṣe ní yamayama ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ṣé kò sóko ń di yín ni tẹ́ ń sọ pé ó ti lọ join politics ṣé kò sóko ń di yín ni ẹ̀yin náà ṣe síwájú àbí dandan náà ṣe pé Chief Sunday Igboho ni ẹ̀yin obìnrin tẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ náà ṣọ́kọ yín kẹ́ ẹ̀ ní ọkọ yín ṣé kò sí orókùn nídìí ọkọ yín ni àbẹ́ ẹ̀ ní bàbá tó jọkùnrin ni àbẹ́ ẹ̀ ní ọmọ tó jóbìnrin ni kóun náà síwájú kó lead wa àtẹ̀lé why not àtẹ̀lé ẹ wá sẹ pé ẹ Chief Sunday Igboho ṣé ẹ fẹ́ kó live life ẹ̀ fún ilé ayé títí wa ni ó ní life ẹ̀ láti live personal life ẹ̀ nìyẹn ó dẹ̀ ní choice nǹkan tó bá òun ló lè ṣe náà ihun tó bá òun ni ó lè ṣe so ẹ má ṣọ́ àfihàn ẹ má ṣọ́ nígbà tí Chief Sunday Igboho wà ní Kútọ̀nù bó ṣe wà ní Kútọ̀nù tó bá jẹ́ pé adéyìn ìran mi tí rẹ̀ di Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ Yorùbá tí rẹ̀ di ìyà ò tí ì jẹ yín ni torí pé tó bá jẹ́ pé ìyà ti jẹ yín ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ nígbà tí Chief Sunday Igboho wà ní Kútọ̀nù yẹn tí ó jẹ́ pé wọ́n ń wò wípé kí rally wálé kí protest wálé kí èrò pọ̀ kí gbogbo ẹ̀dì gbàgbó kó ẹ̀rọ bí kòkòrò wà ní ó máa wà náà ó máa wá ṣùgbọ́n gbà yẹn gbogbo ń retí wípé kí Chief Sunday Igboho máa bọ̀ kí Chief Sunday Igboho máa bọ̀ kó máa bọ̀ rí mẹ̀kúnnù ló nílùú
mẹ̀kúnnù ló nílùú, tí mẹ̀kúnnù bá bínú tán, tí mẹ̀kúnnù bá jáde síta, wọn ò bí pọ̀ ní máa pẹ́ alákùúyá àwọn tí ó gbọ́ bá pọ̀ tán tá bá dì tàbí tó wáyé pàtí rẹ́dì tẹ́bi yẹn ti pa wá tíyà yẹn ti jẹ wá dáadáa, tí ó gbọ́ bọ́ síta kó jẹ́ rally bó jẹ́ protest náà ni tí ó gbọ́ bọ́ síta. ẹ rí nǹkan tí àwọn Sri Lanka tó ṣe ni, ẹ wo bó ṣe pọ̀, ẹ wo bí wọ́n ṣe pọ̀, bí wọ́n ṣe jáde nígbà tó dì tàbí tíyà yẹn jẹ wọ́n. Nepal ẹ wo bó ṣe pọ̀, ẹ wo nǹkan tó ṣe fáwọn politician wọn. Kenya ẹ bó ṣe pọ̀, mo ti rí ti Kenya yẹn dáadáa ní gbogbo nǹkan tó ṣe fáwọn politician wọn. Wàhálà mo rí ti Nepal náà, gbogbo nǹkan tí àwọn Kenya tó ṣe fáwọn politician wọn, wọ́n lọ wọ́ wọn nínú house ni, wọ́n lọ wọ́ gbogbo wọn ni pẹ̀lú sùtù lọ́rùn, wọ́n ṣe ṣégè fún wọn, wọ́n lé wọn sínú igbó ni, gbogbo wọn sá lọ tán mí hẹlẹhẹlẹ báyìí pẹ̀lú èyí tó yọ ọkùn báyìí nínú wọn tó ń gbẹkùn ẹ báyìí tán mí hẹlẹhẹlẹ inú igbó lọ ti lọ gbóúnjẹ fún wọn tó ti ń jẹun. Nígbà tí mẹ̀kúnnù bínú tán, àwọn báwo ni wọ́n ya wèrè ni. Mélòó ni gbogbo àwọn tó ń tọ̀mẹ́ǹtì wa yìí, mélòó ni gbogbo àwọn tó ń insult sensibility wa yìí, mélòó ni gbogbo àwọn tó ń harass wa yìí, mélòó ni gbogbo àwọn tó ń bully wa yìí. Wọn ò tó wa mẹ̀kúnnù ni, torí pé tá bá ṣe pé a fẹ́ ṣe protest o, a fẹ́ ṣe rally o, tó bá ti yẹ tear gas oníkálùkù ti máa sá wọlé nìyẹn, ṣáti rẹ́dì nìyẹn, àti rẹ́dì tàbí tó ti ṣe pàápàá tó ti yìnbọn sókè, gbogbo wa ti máa sá lọ nìyẹn. Wọ́n ò lè pa wá tán, igbá là ń pa èèyàn kò kí ń pa àwọn káwa náà dúró tán báyìí pé àti lè ṣe nǹkan kú kílẹ̀ fẹ́ ṣe ọ̀bí aláyàyídá, àwọn fúnra wọn máa join wa ni. Àti rẹ́dì, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, àti rẹ́dì. Èmi ọ̀pá máa gba Yorùbá nation a máa gbà, ṣùgbọ́n kò pọ́n dandan kó jẹ́ pé ẹ máa ti ṣe Sunday Igboho gbọ̀ngbọ̀ngbọ̀n. Ó ní láìfẹ́ láti live, ó ní nǹkan tóhun tó bá fẹ́ ṣe, kò lè live láìfẹ́ torí títí wa. Ṣáwa ti rẹ́dì ni. Àwọn ọmọ pé gbogbo táìgbà kan nígbà tó wà ní Kútọ̀nì ẹ̀ tó wáyé pé gbogbo àti rẹ́dì, kérò pọ̀ ní títì kí gbogbo ẹ̀ pọ̀ ní títì, ṣé kò wá ní wá ni. Ṣé Sunday Igboho wà nígbà tó jẹ́ pé gbogbo yín gbádùn pẹ̀lú ìyàwó yín nínú ilé, ẹ̀ ń gbádùn pẹ̀lú àwọn ọmọ yín, ẹ̀ ń gbádùn pẹ̀lú obìnrin náà ń gbádùn pẹ̀lú ọkọ ẹ̀ nínú ilé. Ṣé Sunday Igboho wà níbẹ̀ yẹn wọ́n ti ti gbogbo àkáǹtì ẹ̀, wọ́n ti ti gbogbo bísínẹ̀sì ẹ̀, kò rí bísínẹ̀sì ṣe, kò lè gbélé kò lè gbé ta. Bẹ́ẹ̀ ni wọ́n fi sẹ́yìn odi, gbogbo àti gbàgbé síbẹ̀. Ẹ wá sọ pé ìgbà tó wá dé, ó ní láìpẹ́, ó ní choice, ó ní right láti ṣe nǹkan tó bá wù. Bẹ́ẹ̀ ni ó ní right láti ṣe nǹkan tó bá wù, kò bá join politics, òun ni tó wù nìyẹn, kò kàn dandan kò bá wa sign agreement pé òun gbọ́dọ̀ gba Yorùbá nation yìí fún wa. Kábọ̀ torí kò sọ pé òun ò gba Yorùbá nation fún wa. Ó wà ní Nàìjíríà, fọkàn ẹ balẹ̀ náà. So kéèyàn kan náà bá tún dìde báyìí nísìnyí, àìmọye Ìgbòho ní Nàìjíríà, ṣé àìmọye àwọn alágbára tí ò ju Sunday tó lágbára ju Sunday Ìgbòho lọ ní Nàìjíríà ni, ṣọ́n dá sí wa ni, ṣọ́n rí wa ni. So ẹ fọmọ fi Sunday Ìgbòho lọ́kàn balẹ̀, ẹ jẹ́ kó ṣe ohun tó bá wù, ẹ jẹ́ kó ṣe bàbá àwọn ọmọ ẹ̀, kó ṣe ọkọ fún ìyàwó ẹ̀, kó ṣe ọkọ fún ìyàwó ẹ̀, kó kán dandan. Bẹ́ẹ̀ ni kò sẹ́pà wọn ṣe Yorùbá nation mọ́, wọn sẹ́pà wọn ṣe Yorùbá nation mọ́, wọn sọ bẹ́ẹ̀ mọ́, but tó bá join politics náà, ó join ẹ̀ náà nìyẹn. Bí ó dẹ̀ ṣe náà kò ṣe náà nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ wá ní pé ọmọ àlè tó pè mí láàárọ̀ yìí nìyẹn, ọ̀gá ẹ̀ ti lọ join politics, ọ̀gá ẹ̀ ti ṣe kinní kan, ọ̀gá ẹ̀ ti and so fucking what tó bá join ẹ̀ nǹkan. Bẹ́ẹ̀ ni a máa gba Yorùbá nation wa, wàláyà a máa gba Yorùbá nation wa, ó join ẹ̀ kò join ẹ̀ a máa gba Yorùbá nation. Ó ní láìpẹ́ ó lè ṣe nǹkan tó bá mú náà, àjọ ṣiṣẹ́ agreement pé dandan ó gbọ́dọ̀ gba Yorùbá nation fún wa. Táwa fúnra bá rẹ́dì, torí pé àti rẹ́dì ní, táwa fúnra bá rẹ́dì wàláì 2027 yẹn àwa mẹ̀kúnnù là ní jẹ́ kó ṣeé ṣe. Tí àwa fúnra bá rẹ́dì, torí pé lórí burúkú máa ṣàǹfààní èpè màlẹ́ làwọn politician wa, mẹ̀kúnnù ni ò ní jẹ́ kí 2027 yẹn ṣeé ṣe. Ọlọ́run ṣe rí olóyìnbó ní once opportunity lost can never be regained. Tí a bá lose opportunity eléyìí, Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́, àsìkò tó mú Trump, mo rò bí pé bóyá ẹ̀ tí rí, ẹ lọ Google ẹ̀ lórí kinní. Trump fẹ́ pín Nàìjíríà, secretary ẹ̀ tó rán wá bí kí lorúkọ máa yẹn náà, mo ti gbàgbé mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo ti gbàgbé ẹ̀ tó rán wá, mò ń bọ̀, tó rán wá wípé kó wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà, ebóhùn lélẹ̀, mò ń bọ̀. Bó ni mo fi sí náà, mo ti gbàgbé orúkọ máa yẹn o, kí lorúkọ, ó dẹ̀ kí n rántí o, kí lorúkọ máa yẹn tó rán US lawmaker Nigeria division. Okay, Trump to break up Nigeria as Relimo give fresh report. Did US Trump to break up Nigeria as Relimo give Relimo rep wọn náà ní ṣá, tí Trump rán wá sí Nàìjíríà, tó rán wá sí Nàìjíríà pé kó wá wò bóyá wọ́n ń pa, bí àwọn Muslim, àwọn Fúlàní wọ́n ń pa Christian ní Nàìjíríà. Ó lọ fún Trump ní report náà, tí wọ́n pé wọ́n ti jọ sọ báyìí nísìnyí pé Trump ti ń wò ó ti fẹ́ máa consider pé bóyá òun máa pín Nàìjíríà, kóun pín Nàìjíríà, kí Christian wà láyé ọ̀tọ̀ títí àná, kí àwa Yorùbá wà, kí Yíbò náà wà, kó ní kálukú wà láyé ẹ̀, torí pé ó rí i pé pípa yìí ṣó lè dáwọ́ dúró báyìí.
bẹ́ẹ̀ ni wọ́n ti ń consider ẹ̀, wọ́n ti ń Trump tí ó ti ń wò pé bóyá àwọn máa pín Nàìjíríà nìyẹn, ṣé kò lè ṣe ni? Ó lè ṣe náà, àbí kò lè dáfẹ́ gbá sẹ́ pé kò lè ṣe ni. Ebi gbogbo fọ́bù tán fọ́bù pé Trump ò lè wá, kò lè gorí airspace wa, kò lè ṣe gbá, kò lè ṣàwo, ṣé kò wà nígbà tó wá gbogbo àwọn òwe tán sọ bẹ́ẹ̀ wípé Trump ò gbọdọ̀ wá, kò gbọdọ̀ wá, kẹ́kẹ́ pamá tí òrò gbogbo wọn lẹ́nu ni, kò lè ṣe kí ni? Ó máa wá tó bá fẹ́ ṣe àdúrà kí ó gbẹ ti ẹ̀dàrú kí Trump wá gan pàápàá ni mò ń gbà kó wá pín Nàìjíríà. Opportunity lélẹ́yìí tí ó gbọ́ tó ẹ bá mí ní business ni, tá a bá mí business, tá a bá rí mí business, tá a mọ̀ ìpéyà yìí jẹ wá tí a fẹ́ kí 2027 yẹn kó ṣeé ṣe, tí ó gbọ́ bá dìde, tí ó gbọ́ bá jáde, ká jáde kí protest yẹn pọ̀, ká pọ̀ báwọn Sri Lanka bó ṣe jáde, ká pọ̀ báwọn ti Nepal bó ṣe jáde nílùú àwọn masses, àwọn citizen wọn ni o, ká pọ̀ káwọn Kenya bó ṣe jáde, ká pọ̀ bí gbogbo Madagascar gbogbo ṣe jáde, tí ó gbọ́ bá pọ̀ níta, ká ṣe ìtaláwà, ká pọ̀ ní street. Àbólórí burúkú ni gbogbo àwọn tó ń tọ́mẹ̀ntì wa yìí ni, mélòó ni gbogbo wọn? Wàhálà yóò máa sá fún wa ni. Kí Trump wá dé, kí àjọ àgbáyé dé, pé kí lẹ fẹ́ divide Nigeria to save life, division la fẹ́, but gbogbo àná kan jókòó, àwa retí ṣe Sunday Igboho kó lead olórí ogun dojúkọ, ṣe Sunday Igboho kó lead wa, ó tún ṣe dé yẹn báyìí ní ìsìn, ó tún máa ń pẹ́ Yorùbá nation no going back, Yorùbá nation no going back. Kí làwa gan ti ṣe? Wọ́n ní ẹlẹ́rù ló máa kọ́kọ́ gbé ẹrù ẹ̀ níbi tó wúwo, ṣáwa gan gbé ẹrù wa níbi tó wúwo ni? A gbé níbi tó wúwo, àwa retí kí ṣe Sunday Igboho ó tún wá wọ wàhálà ẹlẹ́ẹ̀kejì, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin máa wò bó ṣe wà yẹn, omi ara ṣe Sunday Igboho, ẹ̀jẹ̀ ara ṣe Sunday Igboho, iṣan ara ṣe Sunday Igboho, egungun ara ṣe Sunday Igboho, iṣan ara gbogbo bọ́dì ṣe Sunday Igboho. Yorùbá nation ni, bẹ́ẹ̀ ni, torí pé ó mọ̀ pé wọ́n ń fìyà jẹ wá, bẹ́ẹ̀ ni. Kíyà ọdún mẹ́rin tó wà lẹ́yìn odi pẹ̀lú gbogbo àkáǹtì ẹ̀, ọdún mẹ́rin yẹn ẹ̀ mọ iye tó ti máa make ni, tí ò ṣe business, tí ò ṣe nǹkan kan, ẹ̀ mọ iye tó ti máa make ni, bẹ́ẹ̀ ni. Àwa rí opportunity kan báyìí ní ìsìn pé gbogbo àwa jáde èrò wá pọ̀ níta, kò wá ní join Yorùbá nation. Tó bá join politics ó join ẹ̀ náà ni, ṣáwa gan serious ni? Serious, ààrẹ ti ṣe Sunday Igboho ti dé báyìí ní ìsìn, ó tún wá bọ́ sí wàhálà ẹlẹ́ẹ̀kejì, ó tún máa pe Yorùbá nation. Ẹlẹ́rù ló máa kọ́ gbẹ̀rù ẹ̀ níbi tó wúwo, ẹjọ́ torí Ọlọ́run, àwa gbọ́n jókòó, àwa ń retí pé kí ṣe Sunday ẹ fi ilé ayé ẹ̀ sílẹ̀, jẹ́ kó ṣe ohun tó bá wù, ẹ jẹ́ kó ṣe ohun tó bá wù. Tó bá join politics ó join ẹ̀ náà ni, ohun tó wù náà nìyẹn. Àìmọye Ìgbòho kẹ́lómi jáde kó sọ pé Ìgbòho. So fún bèbí tí ó wá ń sọ tó wá pè mí, torí màá send bá ṣe bí fídíò ìtọ́ màá send díẹ̀ sí, wàláì ọ̀rẹ́ mi ní Nàìjíríà ló wà, màá send díẹ̀ sí bẹ́ẹ̀ ni. So tó sọ fún mi pé owó oníkọ́dáwó òun padà fún òun, wọ́n ṣe máa dáwó ẹ̀ padà fún owó politics ni, inú politics ló ti rówó, ibẹ̀ náà ló gbà lọ kó gbẹnu ẹ̀ sọ́hùn. Bẹ́ẹ̀ ni. Bákan ṣe rí Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni, màá sọ sórí kan fún yín. Ẹ̀dẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run. A ní tí Ọlọ́run bá sọ wípé o máa ní láárí, kódà kí o jẹ́ ọmọ atẹrẹ̀fọ̀ dìde, kó jẹ́ pé inú ẹrẹ̀fọ̀ báyìí ló ti jáde, kí ló tún wà lẹ́yìn ẹrẹ̀fọ̀? Àpáta, ọmọ àtàpáta dìde, ọmọ atẹrẹ̀ ẹrẹ̀fọ̀ náà ni, ọmọ atẹrẹ̀fọ̀ dìde, ẹrẹ̀fọ̀ tó ṣe yàmàyàmà, kó jẹ́ pé inú ẹrẹ̀fọ̀ báyìí ni ìyẹ́ àti bàbá ẹ̀ tán ní nǹkan kan. Wàhálà tí Ọlọ́run bá sọ pé o máa là, má béèrè pé lọ́nà wo, Ọlọ́run ló sọ. Ọlọ́run ò dẹ̀ ń sọ̀rọ̀ kó má mú ṣẹ. Adùn ṣe bí ohun tọ́lọ́run náwó sí ni, aṣòro ṣe bí ohun tọ́lọ́run náwó sí ni. Bẹ́ẹ̀ ni. Ó ní ọmọ kan, ọmọ ọ̀rẹ́ mi ni, kì í ṣe pé màmá ẹ̀ náà lówó lọ́wọ́ rẹpẹtẹ tàbí bàbá ẹ̀ náà lówó ní Nàìjíríà. Ọ̀rẹ́ mi yẹn wá sọ fún wípé wọ́n máa ń sọ fún òun wípé ó bí ọmọ bọ̀tì kan nínú àwọn ọmọ ẹ̀ ọmọkùnrin, first born ẹ̀ náà ni. So ó ní wọ́n máa ń sọ fún gbogbo ibi tóun bá lọ, wọ́n máa ń sọ fún kóun bá lọ sí ṣọ́ọ̀ṣì, tó lọ sọ́dọ̀ àáfà, tó lọ sí gbogbo ibi tó bá lọ, wọ́n máa ń sọ fún yín pé kó tọ́jú ọmọ yẹn dáadáa o, ọmọ yẹn àkọ́bí ẹ̀ pé kó tọ́jú ẹ̀ dáadáa, pé ajé wà lára ọmọ yẹn, wípé ọmọ yẹn máa ní owó gan, pé ó máa là, ó máa lù, pé kì í ṣe olówó, pé ọlọ́rọ̀ ni. Ó náà máa ń sọ bẹ́ẹ̀ fún un pé ọlọ́rọ̀ ni, pé even ó ní inú máa ń wò pé wọ́n ṣáà máa ń sọ ni. Ó náà wá lọ sí ọ̀dọ̀ àáfà kan, tápà ni bàbá yẹn aláàjì, ó ní tápà ni. Ó ní nígbà tóun ṣàdébẹ̀ òun bá kankan lọ síbẹ̀ níbi nípa business ẹ̀. Ó ní bàbá yẹn wá sọ fún òun wípé àkọ́bí òun ọmọkùnrin yẹn wípé kóun tọ́jú ẹ̀ dáadáa, wípé ọmọ yẹn máa ọlọ́rọ̀ ni, kì í ṣe olówó, ẹ mọ̀ pé olówó yàtọ̀ sí ọlọ́rọ̀, wípé ọlọ́rọ̀ ni ọmọ yẹn, wípé even gan ó ní pé ó gbé ajé wá látọ̀run ni, pé even gan tó bá tọ́mọ yẹn bá ti pé 15 years ló ti máa di millionaire. Ó sọ bẹ́ẹ̀ fún bàbá yẹn. Ó nígbà tó ń wá kúrò wá wọn pé àsọdùn àwọn àfáàyè pọ̀ jù, ọmọ 15 years ó máa di millionaire, kí ló dé? Ṣebí iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe yìí náà làwọn fi ń bọ́ wọn, àtòun náà bẹ́ẹ̀ wà ló ṣe máa di millionaire. Ó ní òun ò kà kún. Ó ní sóun kọ́ wà ní ìyá ẹ̀dẹ́ ní boutique, ó ní bí ó máa ń ta àwọn ẹrù ọmọ, aṣọ ọkùnrin, ó ṣàníyàn mọ̀ boutique ńlá gan ni ó ní mi ní sọbi tó wà. Ó ní òun kọ́ wà notice pé kó tó ní pé notice yẹn, but ó kọ́ wà sọ ní òun wá rí pé ọmọ yẹn lóòótọ́ ńgbà tó ti lọ máa lọ pé 15 years yẹn, tí wọn bá lọ sí school, tọmọ yẹn bá wá bá òun, tóun bá ní kó wá tó tẹ̀lé òun lọ, first born yẹn tó bá ní kó tẹ̀lé òun lọ sọ́jà, òun notice pé
tó bá jókòó sí di ọjà wọn báyìí ohun tó máa tà níjọ́ yẹn ohun tó máa tà kò tètè yé ó ní ohun tó máa tà níjọ́ yẹn máa ń yàtọ̀ tẹ́ kí ní òun máa dùn ní òun máa dùn kò tètè yé ṣe understand ó nígbà tó wá díjọ́ kan ṣá ọ̀n wá ní school náà ni wọ́n wà nínú holiday ó wá tẹ̀lé òun wá sọ́jà ó ní bí first day tó máa kọ́ tẹ̀lé òun wá sọ́jà ìgbà tó gbọ́lidé ó ní as in bí ìgbà tó gbọ́lidé ṣá ìjọ́ kìíní tó gbọ́lidé yẹn tó máa tẹ̀lé òun wá sọ́jà ó ti tẹ̀lé lọ sọ́jà tẹ́lẹ̀ náà ó ní bó ṣe jókòó ó náà ọmọ yẹn kàn jókòó ni pé bí àwọn boys mẹ́ta kan ṣe wọlé nìyẹn ó ní bàbá yẹn ó nínú ẹ̀ wá ń dùn gan-an ó sọ pé ìyàwó yẹn ṣẹ̀ bímọ ni àyàwó yẹn ṣẹ̀ bí ó ní bàbá yẹn ṣe wọlé báyìí ó ní ó gbé wọ́kà kẹ̀kẹ́ ọmọdé ó ní ó rà tó bá béèrè pé èlò lélẹ̀ tó bá ní iye báyìí iye tó ń pè ló máa rà tó bá gbèrè tó bá máa ṣọ ọmọdé iye tó ń bá pè gbogbo nǹkan tó ṣàrà ó ní ó rajà gọ́ńjọ́ yẹn pé ní bàbá yẹn ń dùn pé àkọ́bí ẹ̀ nǹkan kan ní wọn kí ló dé òun iye tó ń pe gbogbo ọjà òun fún ló ń rà kò tiẹ̀ ná rárá ó ní ẹrù wa ń bà wọn pé Ọlọ́run tó làwọn eléyìí ti rí owó ó ní bóun kàn ṣe lọ jókòó tó lọ ṣàtúnṣe ṣọra ajé fún wọn tó lọ sínú ẹ̀ ń dùn wọn tiẹ̀ rí owó tó fún un rò ó ní bóun kàn ṣe jókòó nìyẹn tó wọn pé ṣé èèyàn làwọn eléyìí ṣá gbé lọ tiẹ̀ ti rówó wọn ṣé kìí ṣe kán lọ jí owó ṣá gbogbo èyí tó ń pè é mọ̀ bóyá kí nǹkan jẹ́ 500,000 kó dẹ̀ pé fún 500,000 kò tiẹ̀ má ná ìyẹn dẹ̀ ṣàkárà wọn ni tó bó ṣe rí mọ́tò tó gbé wá ó ṣàkárà wọn ni kẹsì ẹ̀ ní òkè 250,000 wọn ná iye tó pè fún iye tó pè fún ọlọ́kàn kó sílẹ̀ ó ní òun wá jókòó yìí pé wọ́n máa fọlọ́pàá gbé wọn àbí báwo ni òun tajà òun náà ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ o ó ní máìdì òun kàn lọ síbẹ̀ ní nǹkan tí bàbá tápà yẹn sọ àfà tápà yẹn sọ wípé ọmọ ẹ̀yẹ o má jẹ́ kókó làkàtẹ́ ó ní wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn má jẹ́ kókó làkàtẹ́ wípé ajé wà lára ẹ̀ wípé even tó bá ti lọ pé 15 years báyìí ló ti máa di mílíọ̀nìyà pé ọmọ alájẹ ni wípé kó má jẹ́ kókó ní àkàtà òun wípé ó dẹ̀ máa pé kì í ṣe olówó pé ọlọ́rọ̀ ni ó ní bí nǹkan ṣe jókòó yẹn ó ní wọn mọ nǹkan tó dé kíní yẹn kàn wá sí bírèèdì òun ni wọ́n rò pé ó ní òun wá rántí wípé kò sígbà tọmọ yẹn máa wá sí ṣọ́ọ̀bù òun tó máa ní kó wá tó bá ti wà ní ọlọ́dẹ báyìí pé òun máa ń tàyàtọ̀ ó ní nǹkan wojú ẹ ọmọ òun báyìí tó jókòó sí ni ọmọ yẹn dẹ̀ ti wà kárídì ìwé ó ti ń tẹ fóònù lọ́n ti tiẹ̀ ó ní òun wá rò pé bàbá tápà yìí sọ bẹ́ẹ̀ ohun kankan ó ní òun ṣe wá rántí gbogbo bọ́mọ yẹn bá ṣe ń wá sí ṣọ́ọ̀bù tẹ́ pé òun máa ń dùn lọ lé ni ó máa ń tà ibi tí wọ́n á ń bọ̀rọ̀ lọ ni pé ó ní àwọn ò sọ kankan fọ́mọ yẹn o òun kàn sọ fún bàbá ẹ̀gbà tóun délé ni ọ̀sọ̀ ògbà yẹn ó ṣàwọn à ń ṣọ́ ọmọ yẹn ṣá láti gbà yẹn wọ́n ń ṣọ́ wọn ẹ̀mọ́ wọn pàǹpẹ́ wọn fẹ́ kí ìkọ̀kan ti mọ̀ pé so ó ní kóun máa pààrọ̀ ibi tí mò ń bọ̀rọ̀ lọ ni wípé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀dẹ ni o Ọlọ́run ò ń sọ̀rọ̀ kó má mú iṣẹ́ o adùn ṣe bí ohun tọ́lọ́run náwó sí ni o aṣòro ṣe bí ohun tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ni o tí Ọlọ́run bá dẹ̀ promise tó bá jẹ́ pé báyìí ni bó ṣe máa rí nìyẹn Ọlọ́run ò yí òun padà bẹ́ẹ̀ ni so ngbà tí ọmọ yẹn ṣé ni mo pé ṣé mo sọ fún yín pé ó ní bàbá tápà yẹn sọ fún un wípé ọmọ yẹn ti máa bẹ̀rẹ̀ sí ní máa ní rítajé ṣe láti 15 years ó ti máa di mílíọ̀nìyà láti 15 years ó ní but ó ṣàṣẹ pé ọmọ ọlọ́rọ̀ mo ti ń gbàgbé sórí ó ní ọlọ́rọ̀ ni ọmọ yẹn ó ní òun ò ní parọ́ fún mi o ó ní ngbà tí wọ́n wá tọ́mọ yẹn jáde secondary school ó wá lọ sọ́dọ̀ mọ́mì òun ó lọ ṣe holiday ní ọ̀dọ̀ mọ́mì òun ó ní bó ṣe pàdé ọ̀rẹ́ ẹ̀ kan nìyẹn wọ́n jọ lọ sí primary school ni ìgbà tí primary school ni ọ̀rẹ́ yẹn ti kúrò lọ́ti departure ìgbà tí ó wá lọ kí mọ́mì òun tó lọ ṣọlídé lọ́dọ̀ mọ́mì òun ọ̀rẹ́ yẹn náà wá ṣọlídé lọ́dọ̀ àǹtí ẹ̀ kan wọ́n wá ríra wọn bó ṣe jáàmù ara wọn ni wọ́n bá gba nọ́mbà ara wọn holiday tó dẹ̀ lọ ṣe lọ́dọ̀ mọ́mì yẹn ó lò bí 2 months lọ́dọ̀ mọ́mì ìyá ọ̀rẹ́ mi yẹn ìyá ọ̀rẹ́ mi yẹn ọmọ yẹn lọ ṣọlídé lọ́dọ̀ wọn ó ní láàárín 2 months yẹn òun àti ọ̀rẹ́ tó dẹ̀ jọ ka primary school yẹn wá pàdé wọ́n ríra wọn sì mọ́ra wọn láàárín 2 months yẹn bí ọ̀rẹ́ ẹ̀ ṣe kọ ní àwọn nǹkan kan ní orí íńtánẹ́ẹ̀tì nìyẹn débi wípé ó kọ ní àwọn kinní yẹn ìyá yìí ò mọ nígbà tó ọmọ yẹn máa fi padà sí ọ̀dọ̀ màmá ẹ̀ tó ṣọlídé tán báyìí tó fẹ́ wọ yunifásitì ọmọ yẹn dẹ̀ tún wá jẹ́ ọmọ kan tó smart tó genius ni mi ò ní parọ́ fún yín láàárín ọdún 4 ọmọ yẹn lórí gbogbo bóyá mi mọ nǹkan tó ń ṣe ẹ bá jẹ́ sọ ẹ ṣáà jẹ́ kì í ṣe yahoo but wọ́n ṣáà ṣe nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì wípé kò jálè o láàárín ọdún 4 owó tí ọmọ yẹn make láàárín ọdún 4 ẹ mọ̀ páwọn technology yẹn owó tó make láàárín ọdún 4 yẹn ọmọ yẹn bí mo ṣe ń bá yín sọ yìí nísìn ní ilé ńláńlá gidi gan ni ọmọ yẹn ọdún kan péré ni first born mi gbà lọ́wọ́ tó rájọ bí mountain ìgbà kan náà ni ọmọ mi kàn fi ọdún kan ju òun lọ ni ọmọ yẹn is 29 ọkùnrin ni is 29 nísìn ọmọ 29 years ni just 1 year lọ́mọ mi gbà lọ́wọ́ ẹ̀
bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní sọmọ 29 years kẹ́ máa wò pé ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run bá sọ ó máa ṣe ni o ọmọ tó bá sọ pé èèyàn kọ́ ilé ńláńlá kí tẹ́ ṣe pé kọ́ ó rà á ní ilé ńláńlá ni ọmọ yẹn ni ó ti ní ilé 3 ní ọmọ 29 years yẹn legit dẹ̀ ní nǹkan tó ṣe ó ti ní ilé ńláńlá 3 ó tún wá ní business tó jẹ́ pé ó ń ṣe tó jẹ́ pé ó ń control àwọn èèyàn ó wá ní burúkú owó ní ọwọ́ bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ fàyọ fún yín ni pé ṣé ẹ rí wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ó ṣẹlẹ̀ ọmọ yẹn lórí nǹkan tí ìyá ẹ̀ ti ń gbọ́ wípé ọlọ́rọ̀ lọmọdé yìí o tọ́jú ọmọdé yìí dáadáa o tọmọdé bá ti pé 15 years ní ọ̀rọ̀ yẹn máa bẹ̀rẹ̀ sí ní máa jáde bẹ́ẹ̀ ni ẹ wá wo bí Ọlọ́run ṣe ṣe tó Ọlọ́run ṣe gbé pàdé ọ̀rẹ́ ẹ̀ ọmọ school ẹ̀ tó wá fi àwọn nǹkan kan wọ̀n tó jẹ́ pé ibẹ̀ ni ó ti wá rí owó tó rí pé ó wá make ọmọ 29 years tẹ bá rí ohun tó ẹni tí ò bá mọ̀ dáadáa á believe pé bóyá ó ṣẹṣọ ni àbí pé bóyá ó ṣe nǹkan kan tó fi rí owó ni ṣùgbọ́n ohun tí mo fẹ́ fàyọ fún ni pé ohun tó àkọọ́lẹ̀ tó ti kọ ni kọ́lọ́ má jẹ́ àkàkọ́lẹ̀ burúkú ni àkọọ́lẹ̀ tó ti kọ látọ̀run tọ́lọ́run ti kọ mọ́ ni wípé ó máa ṣoríire láyé ẹ wá wo bí ó ṣe lọ lóde lọ sí ọ̀dọ̀ ìyá màmá ẹ̀ tó fi pàdé ọ̀rẹ́ ẹ̀ tọ́rẹ́ ẹ̀ fi ọ̀nà wọn tó fi di olówó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣe jẹ́ débi wípé tí ó fi lọ tó fi lọ kíù nílé epo ni tí àwọn ọlọ́pàá tó fi ń yìnbọn tí ìbọn yẹn ò fi ránṣẹ́ Sunday Igboho tó fi lọ sọ fún gọ́vnà yẹn wípé àwọn pàdé ọmọ kan tó ń challenge àwọn nílé epo tí gọ́vnà fi sọ wípé kó mú wá tí Chief Sunday Igboho tó fi ń ṣe security lẹ́yìn gọ́vnà tó fi di olówó dè níyì so kí wá ní ọ̀rọ̀ Ọlọ́run ni kò jalè so owó ẹ̀ tíjọba sì sọ gbọ́dọ̀ fún ni torí owó ẹ̀ ni iṣẹ́ ogun ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀bùn tọ́lọ́run fún ló fi ṣiṣẹ́ ló fi protect governor tó fi di olówó Babangida náà dẹ̀ sọ pé use what you have to get what you want so ẹ̀bùn tọ́lọ́run fún òun ló fi ṣiṣẹ́ tó fi di olówó so owó ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ fún ni bẹ́ẹ̀ ni wọ́n ti di dandan so wípé wọ́n á jẹ́ politician ó ń bá politician ṣiṣẹ́ ó ṣe kinní kan kò káyé ẹ kó ṣe ẹ kórí burúkú yín sàn bẹ́ẹ̀ ni ẹ kórí burúkú yín sàn Ọlọ́run fi pamọ́ níbi tó wà fọ́dún 4 yẹn Ọlọ́run fi pamọ́ ni so àsìkò ẹ̀dẹ́ lélẹ̀ kó dẹ̀ máa ṣáìn ni so ẹ̀yin ìran mi ẹ̀yin ọmọ Yorùbá nation máa dúró ṣùgbọ́n tẹ́ bá wá fẹ́ kó ṣe yá sí bó bá ṣe máa yá sí torí pé bó ṣe ń lọ yìí bó ṣe báyọ̀ ní ojúre ìrọ̀rì báwo mo ṣe máa sọ̀rọ̀ iná ó ń lọ à ń wò ṣá anyway ẹ bá fẹ́ kó ṣe yá sí ẹlẹ́rù ló máa kọ́ gbẹ̀rù ẹ̀ àwa la máa dìde kò sí ohun tó fẹ́ ṣe olórí burúkú ni wọ́n torí bó ṣe wà ẹni tó ń lá oyin wa tó ń lá wàrà wa tó ń jẹ iyọ̀ wa tó ti ń dùn mọ́ wọn olórí burúkú àwọn politician gbogbo pátápátá kò sí èyí tó fẹ́ ká gba Yorùbá nation tó lọ́ mọ̀ ìpá wọn orí jẹ́ bẹ́ẹ̀ wọ́n wò pé Yorùbá nation gba aláìṣẹ́ tí fẹ́ bẹ̀rẹ̀ káàtó ṣe starter fresh ohun tó ti wà ready made iṣẹ́ owó òfà yẹn ti dùn mọ́ wọn lẹ́nu so àwa ni tí gbogbo ẹ bá di gbàgbọ́ tí gbogbo ẹ bá jáde tá a bá jáde bí ẹ lọ Google ẹ lọ wo bí àwọn Sri Lanka bó ṣe ṣe ẹ lọ wo Morocco Kenya ẹ lọ bí gbogbo ṣe jáde ẹ lọ wo nǹkan tó ṣe fún politician wọn bẹ́ẹ̀ ni táwọn náà bá dìde tí gbogbo bá jáde tá a bá tí gbogbo ẹ kò tiẹ̀ sígbà tí protest ò ní wà torí àyè ti pọ̀ jù bẹ́ẹ̀ ni so ọgbà yìí tàn sọ pé ẹ ṣe Sunday Igboho olọ́jọ́ ìpọ́lísì olùgbà tí olọ́jọ́ ìnà nǹkan orí yín burú látàyè lọ́dọ́run so àwa ẹlẹ́rù ló máa kọ́ gbẹ̀rù ẹ̀ níbi tó ti wúwo ṣe ti gbọ́ ẹ fi ṣe Sunday Igboho sílẹ̀ ẹ jẹ́ kó ṣe ilé ayé ẹ jẹ́ kó ṣe láìfẹ́ ẹ jẹ́ kó ṣe bàbá àwọn ọmọ ẹ̀ kó ṣe ọkọ fún ìyàwó ẹ̀ ẹ má ṣọ movement ẹ̀ ohun tó bá wọn ni kó ṣe but Yorùbá nation no going back we dey there together wá sí wà ń bẹ̀ bẹ́ẹ̀ nítorí oore ilẹ̀ Yorùbá yẹn èmi fẹ́ jẹ́ lójú ayé mi máa jẹ́ bára mi Sakiru Asise máa jẹ́ Bísí Akínwálé ẹ̀yin náà máa jẹ́ oore ilẹ̀ Yorùbá yẹn gbogbo pátápátá àjọ máa ṣe jẹ́ oore ní fi wá ṣàwátì nígbà tí Táíwò Yẹ̀kínì ẹ máa jẹ́ oore ilẹ̀ Yorùbá yẹn Moruf Dámilọ́lá ẹ máa jẹ́ oore ilẹ̀ Yorùbá yẹn Ibrahim Isaac ẹ máa jẹ́ oore ilẹ̀ Yorùbá yẹn Ganiu Suraju Alabi ẹ máa jẹ́ oore ilẹ̀ Yorùbá yẹn ìgbádùn ilẹ̀ Yorùbá jọ máa jẹ́ ni Àyànmọ́ ọmọ ọlọ́pẹ́ àjọ máa jẹ ìgbádùn àlùbáríkà tó wà nílẹ̀ Yorùbá yẹn ni àjọ máa jẹ ni bẹ́ẹ̀ ni Saheed Rafiu àjọ máa jẹ oore ilẹ̀ Yorùbá yẹn ni bẹ́ẹ̀ ni gbogbo bàbá dáríjì wọn bàbá dáríjì wọn àjọ máa jẹ oore ilẹ̀ abọ́ òní dáríjì àwọn politician àwọn olórí burúkú ni àjọ máa jẹ oore ilẹ̀ Yorùbá yẹn ni bẹ́ẹ̀ ni gbogbo àjọ máa jẹ oore ilẹ̀ Yorùbá yẹn ni ẹ fọkàn balẹ̀ ṣé bọ́ ṣe ń lọ yìí gbogbo ẹ̀ ṣàjẹ́ á máa wò but tí Chief Sunday Igboho yẹn anybody fi wọ́n sílẹ̀ o tá a bá ready Chief Sunday Igboho ready pẹ̀lú wa but báyìí nísìn ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kò kan dandan ṣé kó tún máa lọ pariwo Yorùbá nation ní Nàìjíríà ní tọ́wọ́ yẹn ni tá a bá ti ready àwọn náà ready so ẹ má jẹ́ ká ṣó tiẹ̀ ń sọ̀rọ̀ ṣá ẹ jẹ́ ń wò ṣó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kí ló dé kò dé anyway ẹ ṣé mo dúpẹ́
oníyan ìṣe ọlọ́kà ìṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọkọ ìbínú I love you all tí ilẹ̀ Yorùbá bá dúró tán wọn nífẹ̀ẹ́ ní kankan ṣe àwátì nínú wa lágbára Ọlọ́run ẹ ṣé gan thank you so much I love you bye 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 ẹ ṣé gan slow connection kí ló ń ṣẹlẹ̀ okay ẹ ṣé gan.